ní jẹ́ kí n gbé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ìwà mi ni pé ẹni tí n bá ti mọ̀ rí, mo nígbàgbọ́ pé Ọlọ́run ló so wá pọ̀ nínú ìrìn àjò ayé mi. Mo sì gbà pé ọ̀rẹ́ wa o, àjọṣepọ̀ wa o, ó gbọ́dọ̀ wà títí dé òpin. Ní gbogbo ìgbà tí mo wà ní ẹnu iṣẹ́ ológun, gbogbo àwọn ọ̀rẹ́ mi tó yẹ pé a jọ lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ń bì, a fira wálẹ̀. Àjọ ń lọ ń dẹ̀gbẹ́ ni o, àjọ ń lọ ń ṣègbà ni o. Tí n bá wálé, wọ́n wá bá mi, a tún jọ sọ àsọjẹ àwọn ọ̀rọ̀ tó ti lọ. Ní ìjọ kan, táwọn ọ̀rẹ́ mi ní wá sọ́dọ̀ mi, àwọn ọ̀rẹ́ mi ní primary school eléyìí, a máa ń sọ̀rọ̀ òṣèlú. Wọ́n á ní òṣèlú tí wọ́n ń ṣe, èmi rò pé ní bí wọ́n ṣe ń ṣe ó tọ̀nà. Wọ́n ní kí ni mo rí tí n fi sọ̀rọ̀. Nígbà tí ẹ ti ń ṣe òṣèlú, kò sí nǹkan kan tí òṣèlú yín gbé wá sílùú òkùnkùn. Tá sọ pé ní ajàǹfààní òṣèlú, grammar school ìlú ló kọ́, post office ìlú ló kọ́, police station ìlú ló kọ́, iná ìlú ló ṣe. Kí ni kúrí òṣèlú tẹ̀sí? Ẹ̀ẹ̀kan ni wọ́n bá ní tọ̀. Ṣé àwọn táwọn òkú onílé lè yé èyí bíi tètè mi? Ṣé tírú èmi náà bá wá darapọ̀ mọ́ òṣèlú, ṣé ìní lè máa tún aṣọ́nà kí n máa lọ lọ́yà? Mo ní kí n bá wá darapọ̀ mọ́ olóṣèlú, kí n bá sọ fún un pé tọ̀, níbi tí a ti rí àtàbù ní o, ní tẹ́nìkan bá dé ní ìsinmi ó ní mọ̀ sí tawó lọ́wọ́. Kódà wọ́n sọ pé Oyinlola ló bí irú òṣèlú tàbí. Mo ní nítorí náà èmi ò lè bá yín dá sí òṣèlú. Àmùtí títí aago 12 tó kọjá. Ní àárọ̀ èmi ṣe ń sùn, ọ̀gá mọ̀ mi wá jí mi o, mo ní àwọn ọ̀rẹ́ mi ti dé. Èwo ló tún dé? Ó ti yá jù. Èyí tí a mú lánàá ò tí kú lára tèmi o. Èmi ṣe ń sùn, ọmọ mi bá jíṣẹ́ fún ọ̀nà kò fi mí lẹ̀ nígbà májì. Nígbà tí màá bọ́ ta ló tẹ mí tẹ́ pé bóyá wọ́n ti bá tán lọ, bàbá wọn ní kí n lóko dé mi. Ẹ̀yin ara bí eegun tí mà lè ju tèmi lọ, pé ó ti yá jù láti tún mọ dànkáyà o. Wọ́n láwọn ò wá láti mọ̀ kí ọ̀rọ̀ àná náà fẹ́ wá bá mi sọ. Ọ̀rọ̀ tá a sì sọ tá a bá bẹ̀rẹ̀ látago bíi 8 tá a sọ títí aago 1, aago 2, èwo ni mo fẹ́ rántí? Èwo nínú ẹ̀ o? Wọ́n ní ọ̀rọ̀ ṣe ní yẹn náà pé àwọn kí n ró láti darapọ̀ mọ́ gbogbo ohun tí mo sọ, àwọn ò lè tẹ̀lé, àwọn á sì rí àǹfààní ìpè. Ṣé tí n bá ní ibì kan ní ń lọ, ṣé tẹ̀lé mi? Wọ́n ló ti yá. Oṣù kẹrin ọdún 2001 ìyẹn ṣẹlẹ̀. Nígbà yẹn mo sì wà ní yunifásitì Buckingham. Ṣùgbọ́n ìsinmi tó bá ti tó ọ̀sẹ̀ 2 mo ti délé. Èdè ò bá pọ́sẹ̀ 2 ní wá. Nígbà yẹn sì ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a ní tẹlifóònù tó yẹ pé kò sí ibi tí ò lè pè ní gbogbo àgbáyé. Ìjojúmọ́ ẹ̀ ń pè mí, iná ń pè mí. Ní kúkú mọ́, nígbà tó di November, mo pinnu láti darapọ̀ mọ́ ẹgbẹ́ PDP.
ẹgbẹ́ AD ló wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbà náà àti ní gbogbo ìwọ̀ oòrùn Nàìjíríà. Ṣùgbọ́n mo sọ fún wọn pé èmi ń lọ sí ẹgbẹ́ PDP nítorí kíni mo ní ìjọba tá à ń ṣe nísìn ó yàtọ̀ sí ti ayé àwọn Awólọ́wọ̀ nítorí pé kíni ní ẹkùn ìwọ̀ oòrùn nítorí ọba pa ọkànlá mú ìdá mẹ́wàá ó fi ṣọwọ́ sí ìjọba àpapọ̀ wọn lọ́mọ náà owó yòókù. Ṣùgbọ́n ìjọba tá à ń ṣe nísìn bọ́ bá pa ìlírí gan ọgbẹ̀dẹ Àbújá àwọn ìwà tó máa tán pín pé ókè ìwọ mélèyí ìwọ̀n mú nígbà tó o bá sí ibi tí a ti ń pín tí a bá fún ọ ní ìwò màálù gan ọgbà ni o. Mo ní ìdínú tèmi fi lọ mo sì sọ mo ní pẹ̀lú ìrírí mi gẹ́gẹ́ bí gómìnà olókun kò sí olóṣèlú náà láyé ìgbà yẹn o tí n lè wọlé rẹ̀ pé torí àtijọ́ ní àjọṣepọ̀. Mo ní ìdínú so tí a bá lọ síbẹ̀ èyí tí mo sọ̀rọ̀ kan gbà náà bàbá Àkàndé sọ pé ní eégún mẹ́ta ọ̀lẹ̀lẹ̀ eégún mẹ́fà ọ̀lẹ̀lẹ̀ mẹ́ta ẹni tó bá súnmọ́ alàgbà ni ó jẹ ẹ̀kọ́ èmi rán ní Àbújá erin ló wó nítorí ọba lè gbé wọ́n máa gbé ọba lè gé ìtàn rẹ̀ tó gbé mọ́rí kò tẹ́tí tóbi láì máa rú lọ ó sì lórí lọ lè gé ni. Mo ní ibi tí ọ̀rọ̀ Àbújá wà ní tó yàrá dájọ́ sí ti ìjọ tí màá darapọ̀ mẹ́gbẹ́. Nígbà yẹn o wàhálà ti wà nínú ẹgbẹ́ AD àwọn omiṣore àti ìsọ̀ǹgbé rẹ̀ àwọn yẹn ti gbó lẹ́gbẹ̀ẹ́ kan bàbá Àkàndé yòókù náà ti tó lẹ́gbẹ̀ẹ́ kan tó ńgbà tí mo dé bàbá ẹsẹ̀ mi ò mọ̀ rí ntí àjọ fi òtẹ̀tẹ̀ ní ìjọba ìbílẹ̀ Odò-Ọ̀tún ni pé àwọn tí à ń kó bọ̀ tí Kúnlé Àlàó tí ń ṣe aṣíwájú wọn tó wà nínú ẹgbẹ́ AD tí a fẹ́ wá sí PDP a sọ fún àwọn ẹgbẹ́ PDP tó wà nílé ìwọ ni ẹ fẹ́ mú o torí wọ́n ní àjọjẹ odò bẹ́nìkan ò bá ní ṣé alága ẹgbẹ́ lẹ́mu ni àbí alága ìjọba ìbílẹ̀ ẹ̀yin ẹ kọ́kọ́ mú pẹ̀fún wa ní ìkejì torí tá a bá di nǹkan mú ọmọlẹ́yìn ò ní fẹ́ tẹ̀lé à torí tí àǹfààní kan bá ní yọ èèyàn ní lọ rúgbẹ lásán. Nígbà tí a dẹ̀ máa ṣe wọ́n bá ní àwọn ọmọ ti ẹgbẹ́ mo yin Olúwa lógo ni wọ́n mú nígbà náà àti dìbò ti ìjọba ìbílẹ̀ kò tí ì tó ẹgbẹ́ mi. Nígbà tí àwa yanjú ti ìjọba ìbílẹ̀ ní bá tún ní àwọn làwọn ò mú a sì ti darapọ̀ mẹ́gbẹ́ ó dàbí pé ní ẹ fẹ́ tàn á dìbò lélẹ́yìí o jẹ́ Ọlọ́run wá ṣètò ẹ pé ó pọ̀ láti máa ṣe ìpàdé ní SM láti fẹnu kíní ọ̀dọ́ náà ìmọ̀dé bí a ti rí mọ́tò tí mo ti wá bá mi lè pé tọ́ Ọlọ́run ṣètò ọ̀sẹ̀ tètè pé ọlọ́dẹ nípàdé ń lọ ní ọ̀dọ̀ SM Àfọlábí pé ń tá a jọ sọ wọ́n ti fẹ́ yẹ torí Alhaji Ṣàbù ló ń ṣáájú àwọn tá a bá nílé kódà òun ló gbà mí sí inú ẹgbẹ́ PDP nínú ilé mi tẹ́lẹ̀
má dẹ̀ lọ bá nígbà mo lọ sílẹ̀ má dẹ̀ lọ bá aláàjì pé ọ̀tọ̀ ní tí mo gbọ́ nígbà mo dé o pé wọ́n tún lẹ́ẹ̀ tó fẹ́ mú mi ó ní ọ̀pọ̀ lẹ́yìn ìṣàkóso mọ́ pèsè tó jọba pé jẹ́ náà ló dá lóhùn pèsè tó jọba bá lọ bá kàtà àti bàdé ṣé mo sì ti mọ eléyìí ò ti pẹ́ nígbà tí ń ṣe kọmíṣánná lèmi náà ń ṣe gómìnà ológun ń gbọ́ bó o ní ọ̀rọ̀ oní tó lè sọ mi pé kí n ṣáàjókòó kí n kópa nínú ìpàdé àbá ìbájókòó tó bá di pé lórí ti ìjọba ìpínlẹ̀ Ọ̀dọ̀tún tó bá tún ní ẹni báyìí ṣẹ́ẹ̀tì àti tọ́rọ́sà mo sì wọ̀ mo jókòó láàrin àwọn ní mo pé àti àwọn mọ̀ pẹ̀lẹ́ mi ni bóyá ní ató mẹ́ta nígbà tọ́rọ̀ débẹ̀ bá náwó sí bàbá ẹ̀sán ẹ̀lẹ́kùn pàdé ó dàbí pé ìyànjẹ fẹ́ ṣẹyọ nínú ọ̀rọ̀ tí Ọ̀dọ̀tún nígbà tí a fẹ́ kó àwọn ọmọ ẹgbẹ́ AD wá a jọ ṣèpinnu pẹ̀lú àwọn aṣíwájú AD pé tán nǹkan méjì ká lè rí nǹkan dìbò ẹ̀yìn ẹ̀ kọ́kọ́ mú àṣọpẹ́ èyí tó bá wù ẹ̀ mú àwọn náà fẹ́ di nǹkan mú náà mọ̀ lẹ́yìn ọ́fù sọ pé àti ẹ̀rígbè kan tá a mọ̀ sódò sí oníṣùgbọ́n tẹ́ ń sọ nísìnyí ó ti yẹ àdéhùn nítorí ìdí èyí èmi ò fẹ́ kí ẹ ṣe àtúnṣe bàbá ẹsẹ̀ mi ní ta ní sọ̀rọ̀ onímọ̀ olémi ní Ọmọọba Olagunsoye Oyinlola nígbà ẹni gbogbo ojú wa dàbò pé nǹkan kí nǹkan ẹni bàbá ní gómìnà Èkó tẹ́lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni pẹ̀lú bẹ́ẹ̀ nínú àbọ̀ láti ṣe fún mi promotion lọ sí àjẹmí nàmbá ní òkè àwọn gbọ́dọ̀ tó ń yẹ̀wò inú ìgbà tó ní kékeré tọ́ a fa ọ̀rọ̀ alága yẹn lẹ́yìn ìgbà mo di gómìnà ló tó yanjú nígbà tí mo darapọ̀ mọ́ òṣèlú mo wà ní yunifásitì Buckingham nílùú Èbó tí mo ń kọ́ òfin mo sì rò pé tí n bá kọ́ òfin tí mo yege màá lè mọ òfin ṣe ní ilé aṣòfin àgbà ní Àbújá tí mo pè ní Sínétọ ni mo fẹ́ ṣe nígbà mo dẹ̀ dé mo bẹ̀rẹ̀ sí tó ọ̀nà àti lọ sí ilé aṣòfin àgbà bàbá Odùọlá ó jẹ́ bàbá ogun fún ìpolongo gómìn àtà ń bẹ̀rẹ̀ sí ṣe tí ò ṣẹlẹ̀ rí èmi tó jáde torí mo rí pé ẹ má lè sòdodo nínú òṣèlú ẹni tí ò bá rí nǹkan jẹ yóò jẹun tó bá rí o mo á rò pé tán àwọn alága wa ní ìjọba ìbílẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá tó wà ní ẹkùn wa kí la lè ṣe fún wọn torí pé tàbá la fẹ́ yan mọ́yè tẹ́lẹ̀ yìí mú wá tí tọ̀ mú wá kó jẹ ètí ẹ̀ ń wì kó tó jẹ ètí wọn ò wì àìní ní máa parọ́ nǹkan mọ́ tó bá wọlé pẹ̀tọ́ kí wọ́n ra bọ́ọ̀sì kọ̀ọ̀kan fún alága ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan lẹ́kùn wa tó jẹ́ 10 pé ẹ mọ ẹgbẹ́ sójú ọ̀nà owó tẹ ẹ bá rí ìdá 3 kálágò mọ̀ mọ́ kó máa fi sómi ara ìdá 2 kí ó máa fi ṣètò ẹgbẹ́ ìdá 3 kó máa fi sínú àkáǹtì torí ìjọ tá a bá nírìn àjò pé ó ké o ayé ní local government kọ̀ọ̀kan o a fẹ́ èèyàn 50-50 tá a kò lọ Àbújá ń bẹ̀ lẹ́tì lọ mọ owó tẹ́sí lọ rẹ̀ irú òṣèlè rẹ̀
mo fi àwọn canvassers mi mo fún wa ní owó oṣù níbi tí gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ó ṣọ̀ṣọ̀ mi. Mo wá ṣe ètò ìrànlẹ́ni lọ́wọ́ gbogbo ọmọ tó bá ń fẹ́ scholarship mo ní kí wọ́n ṣàjọ ní gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá. Mo ṣe ètò ẹgbẹ̀rún 50 fún ẹnì kọ̀ọ̀kan àṣeyìn. Níbi tí èrò ti bẹ̀rẹ̀ sí ya ti lágún lẹ́yìn inú o, gbogbo bọ́ọ̀sì yẹn náà kọ up Lagun sí, so gbogbo tó ń bá fírí up Lagun. Kíní tí mo bá lẹ́nu ẹ̀ tí náà ń dùn Ògúnwálé ìmọ̀kọ́ ó bá rí pé ilẹ̀ mọ̀ ti yàn, èmi rẹ́jọ fà títí débi pé ẹ̀gbọ́n mi ní síwájú ogun Alhaji Ṣàbòyè bọ̀. Àwọn èèyàn wá ń sọ pé débi ọmọ lọ́mọ ìyá ni pé òṣèlú ló fẹ́ yà wá báyìí nísìn. Aláwọ̀dé ó sẹ́wọ̀n àyẹ̀ wá gbé ìgbésẹ̀. Ìjọ kan mú wọ̀ ilé Alhaji Ṣàbò lọ́wọ́ pétọ́ ọmọ rẹ ni kó yọ̀ǹda fún Sínétọ kí Ògúnwálé kó máa lọ sí ilé aṣòfin kékeré ní Àbújá rep tá a fa ọ̀rọ̀ dénú. Ṣùgbọ́n gbogbo wa ń polongo ìbò àtúmọ̀ àti ìrọ̀mọye tí ó ṣe gómìnà. Mo rò bí àwọn 23 ní jáde tí wọ́n fẹ́ ṣe gómìnà. Mo rò pé àwọn bàbá ẹsẹ̀m wọ́n tún lọ béèrè lọ́wọ́ àgbàlagbà pàápàá lọ́wọ́ àwọn ọba pé tó bá mú ọmọ yìí. Kábíyèsí Ọọ̀ni àná àṣà yòókù wọ́n ní àwọn ò lè bá yín ṣiṣẹ́ yín. Tí àná ṣẹ̀ tó máa wo èèyàn 23 pé kí wọ́n lọ gé sí 3, ọ̀kan ní ìlà oòrùn, ọ̀kan ní ìwọ̀ oòrùn, ọ̀kan ní àárín gbùngbùn kí wọ́n kó kọ mẹ́tẹ̀ẹ̀ta wá. Nígbà tí wọ́n kó kọ mẹ́tẹ̀ẹ̀ta dé ọ̀dọ̀ wọn, ọba ní sẹ́rí dóṣíà tó wà lórí ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí Àkàndé bá bẹ̀rẹ̀ sí fọn síta kò sẹ́ni tó gbà wọ́n fún kọ́bọ̀. Ìgbà yẹn ni bàbá ẹsẹ̀ máa ní kù èyí náà lọ mú ọmọ yìí wá. Níbi ẹ lọ mú ọmọ yìí wá ní bàbá Ọọ̀ni àná Síjú Adé ló wá bèrè lọ́wọ́ ẹsẹ̀ pé kí ló dé tẹ̀ lo ọmọ tó ti ṣe gómìnà lẹ́kọ̀ọ́ ni. Bàbá ẹsẹ̀ mi ló ní Sínétọ ló lóun fẹ́ sí àwọn ní ẹ lọ bẹ́ẹ̀ ni ó ní nítorí pé kí ni kò sí ní tí a lè sọ lórí eléyìí. Bàbá ẹsẹ̀ mi wá pè mí, ó sọ bíi ohun palásàmọ̀ fún mi. Ní bàbá ẹni sùn tí wọ́n bá ní ẹni tó bá ti ṣe gómìnà rí kó bọ́ síta ilé mi náà bọ́ta. Ẹ̀bá wa ló ní bàǹtẹ́ ni o àbó ní mò ń ṣe gómìnà rí, mo rí ńlẹ̀ kí n sọ pé Sínétọ mo fẹ́ ṣe. Kò sọ fún mi bí ọ̀rọ̀ ti wá o. Mo rò pé ó lọ padà jíṣẹ́ fún wa pé ọmọọba ti ní rárá. Bá ríṣẹ́ kábíyèsí nígbà mo rí ẹ̀ kábíyèsí sẹ́mi wọ́n sì ti àtijọ́ ní àjọṣepọ̀ nígbà tí mo ń ṣe alákòóso lẹ́kọ̀ọ́. Kí ló fa ṣíṣepọ̀ ó yẹ kí n lè sọ. Ṣé mo ti fẹ́ mẹ́nubà pé wàhálà wà ìwọ̀ oòrùn Nàìjíríà nìkan là ti ṣiṣẹ́
tá à ń yanṣẹ́ lódì fọ́sẹ̀ mẹ́jọ. Nígbà yẹn ni wọ́n ń fi àǹfààní yẹn mọ yọ ọmọ wa tó wà lókè lẹ́nu iṣẹ́. Wọ́n á lọ bá kábíyèsí ọ̀nà pé kábíyèsí ẹ̀ ń wòran ni àwọn ọmọ yín ni ń yọ níṣẹ́ tí ẹ̀ ń ṣe bá jẹ́ ń ṣe wò ṣé bẹ́ẹ̀ ṣe máa wòran náà ni mo ló sì dá mi lójú pé tí àárín ẹ̀yin àti Aláàfin tó bá gún mo lè wo gbéná wojú yín o ó ní wo mo fẹ́ ṣe mo ní mo fẹ́ pè pàdé àlàáfíà láàrin ẹ̀yin àti Aláàfin ó ní kí n sọ lẹ̀ mo tiraka pé n bá bàbá Aláàfin sọ̀rọ̀ lórí fóònù mi ò rí wọn bá sọ̀rọ̀ n bá pe DOP mi Ayílára pé ó wà pẹ̀lú aṣíwájú nìṣẹ́ n bá fún ní nóòtù gbéyà gba Ọ̀yọ́ lọ wọ́n bá ń fún Aláàfin wá ó fún mi léṣe ìwé péńpé báyìí ni tó ní lẹ́tà ẹ̀dẹ̀ Aláàfin ojú péńpélé lọ báyìí ó sì reply pé ọmọ mi ọ̀wọ́n mo dúpẹ́ pé kí n pe ìpàdé yẹn síbikíbi inú wà kódà bó bá jẹ́ inú ilé Síjú Adé mo á ní òkè màá dán bàbá wò lóye à ń tó wíyè sínú ìwé gbẹ́mbélé yìí ó dọ́kan rẹ̀ n bá fi pàdé sílé kábíyèsí ní Ìkẹjà èmi tó ń tòótọ́ kábíyèsí wá síbẹ̀ àméjèèjì níbi tí àjọṣepọ̀ èmi àti Ọọ̀ni àti Aláàfin tó ti bẹ̀rẹ̀ náà tó ń gbà wọ́n ní kábíyèsí ló ń fẹ́ rí mi tí a ti mọ́ra láti pọ̀ bá lọ́ba nígbà mo débẹ̀ ń bá àwọn ọba wọn lọ́ba wọn pọ̀ màá ní òkè kábíyèsí màá padà wá ẹ bá parí ìpàdé onírárá kí n wọlé ṣàánú wọn á gbé àga fún mo sì jókòó kábíyèsí bá ní kí akúnra alẹ́bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kábíyèsí Apẹ̀tù ó ní kó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Apẹ̀tù bá ní ilé Ọmọọba ọmọ ní kábíyèsí ṣé o mọ̀ pé ní àwọn alábí ọ mo ní ta ní ń jiyàn yín ẹ̀yin lọ́kọ lọ́ládé tó bá rí bẹ́ẹ̀ kí ló dé tí àwọn bẹ̀ mí níṣẹ́ tí mo kọ̀ mo fọ́gbà àmì lé mi ní mo jíṣẹ́ yín fún mi mo jíṣẹ́ yín fún mi àmì nínú kí wọ́n lọ pé ẹni tí wọ́n ránṣẹ́ sí mi tí mo rí tí gbogbo wọn dàbí ọ̀pọ̀lọpọ̀ náà ra mú ẹ̀rín músẹ́ mi ewu ló pé mẹ́rin o gbogbo akọrin adìlẹ̀ tó jẹ bá kọjú sí kábíyèsí oníṣòwò sọ fún mi pé ló ń gbẹ̀rẹ̀ ọmọ ọbàjẹ́ pé kò ní gbọ́ ìṣẹ́ ìwà tó wà ní ìròyìn tó bá tún kọjú sí mi pé tán èyí tí ẹsẹ̀ Máfọlábí wàá jẹ́ fún nǹkan èmi náà bá gbẹ̀rìn mi ò sì sọ lẹ́yìn ìgbà tí mo rẹ́rìn mi tán mo kà dọ̀bálẹ̀ and that was mo ṣe di ọmọ yìí primary ẹ̀yà àtàdélékè ọ̀rọ̀ ọkọ. nígbà tí wọ́n sọ mí di ọmọ yìí àwọn àgbẹ̀gbẹ̀gbẹ̀ kan lẹ́ẹ̀mọ́ bí ọ̀rọ̀ ti wá wọ́n rò pé bàbá ẹsẹ̀ Máfọlábí ní ń dá ọwọ́ wú nígbà bẹ̀rẹ̀ ogun ẹgbẹ́ bá dá sí méjì Isiaka ti wá bá mi nílé mi èmi ò ṣe gómìnà máa bá ọ̀rọ̀ gómìnà rẹ lọ ní tí mo fẹ́ ṣe náà ní ìgbàdúmọ̀ tó ó tiẹ̀ sọ fún ọmọ mi kéèké pé Ọlọ́run ló ní kí bàbá mi má dáwọ́ kó má náwó sí
ọ̀rọ̀ gómìnà o pé ìbá yí o nígbà tí a gbà tí mo gbà ẹni tí mo kọ́kọ́ lọ bá ní bàbá Odòyè nítorí pé kí ni nígbà tẹ́mi wà ní Buckingham University ìpàdé tí ó bá yẹ kí n wà òun ni ó mọ̀ nìkan lọ́pẹ́ aṣojú rẹ̀ ni fún sẹ́nitọ̀ wọ́n bí náà nígbà náà pé èwo lọ fẹ́ ṣe nu méjèèjì ní sí tí sẹ́nitọ̀ ni àbí gómìnà ó ní méjèèjì torí òní bí wọ́n bá ti ní ìpàdé yá tó yẹ kí n wà torí mi wà lóò ebù yóò mú ọmọ mi jọ Ládẹjọ gbé tọ́ Ládẹjọ yóò mú ọmọ rẹ̀ pé aṣojú rẹ̀ ní tó wà ẹ sáà bá mi ṣe tí wàá lọ bá pé wà ó nítorí mi rí lónìí nínú ìṣàlàyé tó ṣẹlẹ̀ lọ́dọ̀ ó dẹ̀ fún mi léṣe pé ló àwa méjèèjì nítorí wọ́n pinnu pé kí àwọn lọ sí Senate wọ́n á ní báwo ló yẹ ní tọ̀ ibi ọ̀rọ̀ dé o tó bá jẹ́ ní tí ẹgbẹ́ fẹ́ nù ká tẹ̀lé àwọn méjèèjì ò lè wà nínú ẹgbẹ́ yẹn ò fẹ́ẹ̀lì so inú mi dùn bí wọ́n ṣe gbà nítorí ẹmọ tẹni títí ń délédé yẹn pé wá dìgbé ní ipò rẹ̀ níjọ́ yẹn nínú mi yọ pé tọ̀ àjẹ́ pé ọ̀nà ti là nítorí a ti di ẹbí kan náà èmi àti ọmọ wọn méjì àjọ wà ní Buckingham nígbà tí Káyọ̀dé náà wá àti mọ̀ bí masters ló wá ṣe àjọ wà ní inú ilé mi láti ṣe celebration àwọn àbúrò ẹ̀ méjèèjì nígbà tí wọ́n àti di ẹbí kan náà ó ní wọ́n fi rọ́pò mi ńgbà fẹ́ tí wọ́n yọ wá ní alákòóso ológun ó ní wọ́n fi dípò mi ló dàbí pé ẹni tí máa ti ń jẹ́ Simeon ni wọ́n máa mú torí ìsàmì mi Simeon ni òun náà Simeon so wọ́n sọ ẹ fún mi àìmọ̀ mi dùn ṣùgbọ́n láìpẹ́ ni ìfapòǹdà nígbà mo lọ bá wọn wọ́n yí n padà ó bà mí lọ́kàn bí ni mo fẹ́ ṣe mi ò dẹ̀ fẹ́ ṣe ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí kò sí ní tí mo fẹ́ ṣe mo ti bọ́ta mo wá sọ fún ọ nínú ilé wọn mo ní mo fẹ́ fi Ọlọ́run gbà pé mo má jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú kó ba ìfẹ́ àti àjọṣepọ̀ tó wà láàrin fámìlì méjèèjì wọn náà promise mi pé kò má dẹ́kun ìfẹ́ mi máa ń bá ọ̀rọ̀ gómìnà lọ. Now àwọn kan nínú àti anáfẹ́ ṣe gómìnà wọ́n wà pẹ̀lú Isiaka Erelu Ọbàdà Peter àwọn yẹn wà pẹ̀lú mi àwọn kan G7 àwọn kan G3 ọ̀pọ̀lọpọ̀ nínú mẹ́tàlélógún náà ti já nígbà tá a ṣe primary alákọ̀ọ́kọ́ ìbò mi gbé ti ṣẹ̀rùbà wọn ṣùgbọ́n wọ́n ní kò kú tán láti ìbò mi ò pọ̀ tó ó ní iye tó yẹ kó jẹ́ láti jẹ́ kí wọ́n mú mi lọ́mọ yẹ pé àtúnṣe láàrin àwa méjì ẹni ó ṣe kò kíní àtẹnusẹ èmi àti ṣẹ̀rùbà wọn ni adìẹ lẹ́ẹ̀kejì mo gbé ìbò tèmi gbé ti ṣẹ̀rùbà wọn fíofíò wọn bá tún ní kíní kan ṣẹlẹ̀ dẹ́gbàgbọ́ ìgbàwó àkùràwádé Àbújá áódù ògbè tó jẹ́ alága kò mọ̀ pé ní a ti di ìbò ẹlẹ́ẹ̀kejì ni wọ́n á sọ mẹ́ pé ẹ̀ràn yẹn wá láti wá dìbò iye báyìí ni resort n tẹ́mi rò pé lẹ́pẹ̀ mi fún ní ká gbé àṣálẹ̀ lọ́kìn lọ́mọ bá ìpolongo lọ
agbègbè ní a ti ṣe ẹlẹ́ẹ̀kejì wọ́n láti ṣe igbákejì gómìnà sí Isiaka aṣọ ìyẹn bá dìde ó ní táwọn afẹ́ ni pé kó má jẹ́ kí n díje pé náà bá di lẹ́ẹ̀mẹ́wàá Oyinlola náà ni ó máa borí ìbínú tí ìṣẹ̀lú àwọn ṣe fà á tó fi fìdí ẹ̀gún lẹ́jọ́ náà písọ̀písọ̀ ní sọ nígbà tí wọ́n tún máa sọ wọn ni ìmí ṣe di ọmọ ẹgbẹ́ ni ó wà ní jẹ́ pé ọmọ ẹgbẹ́ yóò wá tún lọ mú gómìnà mọ́nà nígbà yẹn mo á fi pòwe kan tí àdúgbò àti àwọn alákòóso PTP wọn tí wọ́n máa fi rántí mi mo sọ fún ọmọ ní kì í ṣe bí èèyàn bá ṣe pẹ́ tó lórí obìnrin ní fi bíbèjì. ẹ̀yọ́ lórí eré ó lè mú mẹ́ta wá. nígbà mo ti dénú ẹgbẹ́ tí mo ṣe ẹni tẹ́tẹ́ wà ń bẹ̀rẹ̀ ṣàlàyé títí. dáadọ́ gbèsè fẹ̀yìntì ni tí wọ́n á ń gbẹ̀mọ̀ mi. a bá sọ̀rọ̀ títí a bá kọ́ ẹjọ́ kó lọ bá Ọbásanjọ́. wọ́n bá rò jẹ́ pé kíní kan àwo. wọ́n bá ní àwo ẹ̀rọ aṣọ ọ̀rẹ́ bàbá ṣáájú ọlọ́fọ̀rún kẹwàá ìyẹn bá dìde ó bá ní yes tí ò tí a fi lè gbá tiẹ̀ ní pé ọmọ Babangida ni èmi bá dá lóhùn lórí pé yes nígbà mo wà lẹ́nu iṣẹ́ ọ̀lẹ́ àti tí mo àǹfààní àti bá àwọn ọ̀gá mi ṣiṣẹ́ n ṣe lè wá ṣẹ́ wọn ní ìsìn gbogbo ọ̀gá tí mo ṣiṣẹ́ náà ni mo lóyà sí mo ní tó mọ Mr. President náà tóun lè wá máa ṣẹ́ wọn ní ìsìn pé rárá mo ṣiṣẹ́ pẹ̀lú wọn àmọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú nígbà tí Ọbásanjọ́ máa dá ó lóyún mo ní sá onímọ̀dá lóhùn nígbà tó náà wà lẹ́nu tí wọ́n ń pè lọ́mọ gòwọ́n tó ti gé fọ́ọ̀nù wọn ìyẹn ni wọ́n wá sọ pé tàdúrà ní tọ́lọ̀ sọ nísì wọ́n mọ̀ pé lólógún ní Ọbásanjọ́ àdá ń gbòòyà àwa sọ̀rọ̀ títí ó ní kí agbègbè lọ yanjú wa làbá pinnu pé primary ẹlẹ́kẹta ọ̀ á ṣe èmi sọ fún ọmọ láwọn delegate mi wọ́n ti lọ sí Mẹ́kà wọ́n ní wàhálà tèmi náà nù pé kí n gbà mo ládùúrà náà lọ gbà àdúrà wọn sì gbà ni mo wá sọ fún ọ pé ẹ wà o àti dìbò lẹ́ẹ̀mejì ní Ọ̀ṣun tí ò ní túmọ̀ lọ́dọ̀ yìí ẹ jẹ́ àkókò wá sí Àbújá mi àwádìí gbogbo ayé ò lè rí wọn náà gba àgbébà wọn alẹ́ Thursday mọ́júmọ́ Friday ní àpinnu yẹn mo bí a parí ìpàdé yẹn ní ọ̀dọ̀ Ọbásanjọ́ ní nǹkan bíi aago 2 àárọ̀ nígbà yà sì ti ń lo north 9 north àti pèlè pètọ́ àtúnbòdì ni o Àbújá sì ni o ẹ lọ kọ́kọ́ kó ẹ lọ palẹ̀ mọ́ gbogbo delegate tílé o tó mọ́ tílé Olú Àlàbí aago 2 àgbàlẹ̀ SM lọ ajẹun àbábẹ́ ọ̀nà àbọ̀ nígbà tá a dé Lọ́kọjà bàbá bá pè ní ó lóòtì ẹ̀ mọ́ tó fi fún aláyè pé ká bọ́ sọ́nà ní dédé àsìkò yẹn mo ní ṣe ká padà ní àbí sátidé Lọ́kọjà wọn fàdúrà sí wọn lọ lóòsìn àdélé nígbà tá a fi délé ní aago 7 ní Olú Àlàbí ti kún pétékù ìwọ ọmọ tara
ó yá lọ kó tíṣì bọ́sìsì ní Ìbàdàn nípa kí hàn delegate tó délé aláàbí màálù ti wó àmàlà ti lọ nígbà yẹn ṣe tó mọ̀ pé ní ológun làwọn bá díìlì o torí àwọn lọ sùn nígbà tá a kúrò ní villa wọ́n ṣe wá lọ airport wọ́n fly lọ sẹ́kọ̀ọ́ wọ́n ṣe wọ́n ń bọ̀ nígbà tí wọ́n dé ẹ̀yọ delegate kan ò sílẹ̀ wọ́n á di pé wọ́n ń pàṣẹ pé tí delegate kan bá bọ́ta lé olóòlẹ̀ wọ́n jí gbé làbá sọ ma pé tó náà gbọ́mọ wọ́n wà ń ta o kẹ́nikẹ́ni wọ́n ohun tó dàbí eré orí ìtàgé nígbà tá à ń ṣe kìnìún so ní ìjọ Friday àwọn kan bọ́ sí ọ̀nà Madam Speaker ètè wọ́n ti gba hòtẹ́ẹ̀lì fún gbogbo delegate àárọ̀ Sátidé àwọn yòókù èmi nìkan mo káàkiri ní máa ṣe sójà máa move àmọ́ plan movement ni mo máa ń tẹ̀lé lẹ́yìn pẹ̀lú ògo Ọlọ́run kódà accident ẹ̀yọ̀ kan ṣẹlẹ̀ sí ẹ̀yọ̀ kan báyìí ṣùgbọ́n a kò rí bẹ́ẹ̀ fún àwọn ìdàkejì torí ìjàmbá mọ́tò ṣẹlẹ̀ pẹ̀lú nígbà ni màmá roko Rẹ̀mí Ológun ló ní accident tó ní àwọn àpànìyàn ní assassin adé Àbújá à ń wo delegate tí a ti kọ ojú ewé kìíní delegate tó jẹ ní ìlú àkọsílẹ̀ ojú ewé kejì ó jẹ ojú ewé kẹta báyìí àwọn delegate ló kún mi. Okay. Organizing secretary party bá ní òkè àwọn tí sáàdì méjèèjì bá ti gbà pé ní kún dìbò á fagilé wọn tó wọn wá ń wò Fatai ní alága nǹkan kan ṣẹlẹ̀ tí Dèjì Adélékè ó fẹ́ lè bá Fatai jà Fatai ní tó kó ní ọ̀rọ̀ delegate ó ṣe rí báyìí tí ọmọ ìyá mẹ́rin tó fi ṣe delegate organize ní ọmọ ìyá mẹ́rin tó bá ní Adélékè èyí tí ń díje orúkọ rẹ̀ ni Dèjì Adélékè títí ẹ̀ ní Dímọ̀ Adélékè wo ni Dúpẹ́ Adélékè organizing ní láti kò lè wáyé kò dẹ̀ possible nígbà tí ń ṣe delegate ní ìkó fagilé Dèjì ń sọ fún Fatai pé sẹfẹ alájí sẹfẹ sọ pé dípò olóò sọ pé ò mọ̀ wọ́n bẹ́ẹ̀ ti gẹ́gẹ́ bí ètò ẹgbẹ́ ọmọ ìyá mẹ́rin ò lè ṣe delegate àti àṣekáṣe ló bá di kó máa ṣe accreditation tí a bá dẹ̀ ti pé delegate wọlé bàbílọ̀ àyè tí tàwọn tèmi ń tòṣí ó wà tàwọn tí Adélékè ó wà làbá ń tó nígbà tí téèyàn ti wọ tọ̀dọ̀ mi ọ̀kanjú àti sọ̀dúlẹ̀ ìjọ ti lọ tó tọ̀dọ̀ wọn kò nídìí pé káṣẹ̀ mọ́ kára wa pé àdìbò rí níbí ní wàá rò títí pé létà mo gbọ́ pé bàbá mọ́ra kìíyàn lọ́sọ̀ tó ní ìtìjú ní kíní ò kákó gbọ́mọdé nàbà bínú wọ́tà mínísítà bí ojúgbò ní àbí ọdúnmọ́gbó bí àlórúkọ rẹ̀ kan ló wá ṣe ní ìbánitọ̀ ó yà ká máa dìbò náà àbí kí ló tó kù àbá dìbò ó wá jẹ́ nọ́mbà tèmi against 0 bá ní èmi ni mo yàwó léwòrò níjọ́ kejì wọ́n ti pè ẹjọ́ sí court so ńgbà tá a dé court ṣùgbọ́n wọ́n wá bá mi ó ní kì í ṣe èmi òun bá jà
ó láwọn bàbá wọn yẹn tí a ń dalẹ̀ ní yóò ní kankan kí n sì àlẹ́ ní kankan ìgbé ìsára torí mẹ́rin òjò sí papọ̀ àbáwọnú kóòtù lọ justice Egboigbo ó ní adájọ́ ńjọ́ náà lọ wọ́n bá pe ẹjọ́ láàrin Isiaka Adeleke ó dìde versus Olagunsoye Oyinlola èmi náà dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwa méjèèjì jọ jókòó tira adájọ́ bá sọ báyìí lẹ̀ pé ó ní kó wọ́n ká sídà bá tún ní kó wọ́n tún ẹjọ́ pé Adeleke ó ní remain stand Oyinlola mo dìde ó ní remain stand bá ní ẹ̀yin olóṣèlú tó rọ náà ẹ máa fún aláyè ká máa ṣiṣẹ́ wa pé ò tí ì rí àwọn tí a pẹ̀jù àwọn rí fún ojókòó pé ò rí rí níjọ́ tó ti sà ní lọ́ọ̀yà ìsìyàn bá sọ pé tọ́ a kàn fẹ́ fi hàn pé àti decide láti fi ìjọba kúrò ní court bí mo ṣe di ọmọ yẹn nígbà tí mo ta yanjú gbogbo èèyàn tán bàbá ẹsẹ̀ ń pè mí ó lọ́mọọba ọtí dọmọ yẹ ó lóun ni mo fẹ́ rí náà yòókù ó ní kí n wá máa wọlé wọn lọ láti lọ bẹ̀ wọ́n mo sì tọ̀ gbogbo wọn lọ n tó mú kí ẹgbẹ́ wà lójú kan tá a fi dìbò ní 2003 tó yẹ pé a lu AD débi wípé wọn ò lọ sí kóòtù wọn ò bí rìsọ́ọ̀tì ìgbà náà 600,000 to 200 bàbá àkàdé ò lọ kóòtù